ànábì kẹ̀ eré báwo ló fẹ́ ṣe. Jésù Kristi kẹ̀ irú eré báwo ló fẹ́ ṣe ìwọ rí déndé wàá gbà. ẹ̀sìn ọgbà nọ́bí mú ọmọ láyé o kò ṣe é pa ẹ̀sìn ọgbà Jésù Kristi láyé o àwọn èyí ó lè rọ ẹ lọ́wọ́ sẹ́yìn ó lè ya ilé kọ́nà anything a tó fà ẹ́ nírun pọ̀ o ó tún lè já ẹ nírun pọ̀ o sẹ́wà ẹ̀ gbogbo ibi tọ́wọ́ ẹ bá bà ìkọ́nà ẹ̀ ẹ má jẹ́ alóbẹ̀ ẹ̀ ẹ̀ sẹ́wà ẹ̀ lọ́bí okun ní. ìṣẹ́jú ṣe lọ Paso. Kọ́nà eréjèrè lọ Paso. Paso eréjèrè lọ làbí o. Ibà wá sí owó sẹ́tù gbà o. Ṣé fi máa yí bọ́? Káwùsù sàmọ́nì Paso. Ṣé òwúfú jà làbí o? Ọmọ ẹ̀ àwọn àna mi là bàtà. Bó ṣe ń lọ nìyẹn. À ń tẹ̀lé Paso priority Fuji wọn kì í ṣe option yìí bọ́lá Paso wá priority Fuji ìjà ni mo jẹ́ Paso èmi ò kì í ṣe option yìí bọ́lá nínú iṣẹ́ Fuji Paso ilé priority Fuji ògúnlé Paso priority Fuji Malalabi náà wọn kì í ṣe option bẹ́ẹ̀ni kankan Àjíbọ́lá Kúnlé olè rẹ̀ kọ́tàkùn àwọn èèyàn méjì kan tó ń jiyàn láàrin. àwọn èèyàn méjì kan tó ń jiyàn láàrin. ìkíní ló sọ fún kéèjì pé kí ló fẹ́ fi kúrò òfin kó wọ́n bá sùn láàrin dandan. Ekeju anda ló pé Ekeju anda ló pé ibi ìdákọ̀rin ọgbọ́n ó tún ìdájọ́ ibi ìdáhùn ògùn lé àṣẹ́wàmù. Ibi ìdákọ̀rin ọgbọ́n ó jẹ́ pé ó tún ìdájọ́ ibi ìdáhùn ògùn lé àṣẹ́wàmù. Ẹ gbọ́dọ̀ parí tìrẹ. Priority rẹ̀ ṣí fi máàmù tí wọ́n kírun lẹ́yìn ẹ̀kúnlẹ̀ lágbàgàmì Àlàbí ẹ̀rin lọ. Ṣí fi máàmù gáúsù sáàmù ní Àlàbí Ṣéhù Fújì. ọ̀rọ̀ ya nàbẹ̀rẹ̀ òun lẹ̀ Priority Àlàbí kì í bá Priority Fújì rẹ̀ o. FEC Priority Fújì rẹ̀ o. ó yá tó yẹ pé Priority Fújì o. Priority Fújì o. ibà sí ọ̀sẹ̀ òkúlẹ̀ làbàkà Àlàbí Ajíwá. ó tún sọ pé àròyé ò dábọ̀. gbọ́dọ̀ tọ́jú sẹ́lẹ̀ kẹjọ Pàṣọra àròyé o. Abalùjọ́ bàbá tó ó jẹ́ pé àròyé ká. àròyé ṣe náà nìdí àròyé ní kúlẹ̀kúlẹ̀ lóbi sẹ́lẹ̀ kẹjọ Pàṣọra àròyé abalùjọ́. Oṣù Lukumọ Jẹ́nà olóòpó àwọn tí wọ́n ikò àwọn tí Thailand gáàsì àwọn tí ATM oṣù àwọn tí ìjọba olóòpó ọmọ Pasuma wọn dàlà lójó fún wa. àwọn bẹ́sẹ̀là àtúnṣe bíbá àṣẹ òun àlà òun máa rí o. Paso ní ṣé bí ẹni kọ̀ọ̀kan. Paso sàmú gbogbo bí sí ìbọ̀dì ìlànà ṣẹ́
ìbáraṣí àwọn tí ì sọ̀rọ̀ tó náà bàkàlà ọ̀gátá ẹ farabalẹ̀ rọ̀ ọ̀gbọ̀n. ẹ calm down. ẹgbọ́n wọ́n ní kó gbá mi lójú ọ̀tún ẹnìkan wọ́n ní yítòsí ibà sí o mo ní ṣe mí ní Jésù Kristi yìí bọ́ra o ẹnìkan yàn án mi jẹ wọ́n ní gbàgbé sẹ́wọ̀n ègún tẹ̀síwájú pé máa ṣì mí ẹ̀kùnrin èmi wá jẹ́ déńdé ìbúrò tó ń bẹ lọ́wọ́ rẹpẹtẹ ibà sí òyìnbó ọ̀gátá ṣébi táwọn inú mi dùn ó sẹ́bọ̀ yìí tí gbogbo wọn lówó lọ́wọ́ Paso ààyàn èèyàn kan lè ṣí ìtúni Paso máa rọ́jú máa kí èmi káwọn sẹ́bọ̀ yìí mú ìyàwó wọ́n ti mọ̀ pé Paso àná náwó ní mí ìwà ṣe pé kẹwàá fi ìyẹn yàn mí jẹ́ Paso ọkùnrin wọn ò ní gbà ó sẹ́ẹ̀bọ̀ ilẹ̀ ọ̀gátá torí parí ti ṣáàlì Paso àjẹ wọn ò kì í ṣe option ọ̀gátá. ẹ̀tẹ̀numọ́ option ṣé option ni wọ́n ní ṣé option ni ẹni ọ̀gbẹ́ni wàá ń bí kó wá kí dáàdi yín àbórí ẹ̀ pé ìwà táwọn òkè kó wá kí dáàdi yín ní lẹ́fù omi. Kí dáàdi tọrọ la Amẹ́ríkà wá ní kiri kí dáàdi. Àjùmọ̀ lọ́wọ́ àzọ́ ó jẹ́ galu mo kí ẹ̀dá ẹ̀rọ Musa èèyàn Àjùmọ̀ lọ́wọ́ àzọ́ alájẹ pé dáàbò ilé àdúfẹ́ àwọn ta fẹfẹ mi ro dàmí àwọn ta làbí oṣù àwọn tó yẹ oyè kan ní oṣù àwọn tí wà nìyẹn ẹjọ ọmọ ọmọ aláàbí kúnlẹkùn ọlọpàá ẹsẹ ẹbọ wọn síra báyìí náà ni ó báyìí náà ni ó bá so àní báyìí náà ni àní báyìí náà lórí wa a sọ pé báyìí náà ni àní báyìí náà lórí wa ìyá àbẹ́jì báyìí náà lórí wa adéọlá bíríjì nígbà mọ́ṣọ́ báyìí náà lórí wa adéọkẹ́ ni wọ́n pè mí o òòdù sọ̀rọ̀ ya akóyọdé kábí spẹ́ṣà ìyá abẹ́ni ọ̀ṣọ́ madam ṣàjẹ́ akẹ́yìn náà kúnlé àyìnkẹ́mi ẹ̀ tì fún kẹ́rọ́ ọ̀ṣọ́ àyìnkẹ́mi ẹ̀ tì mí ẹ̀ tì ẹ̀ bá mi káyìn nǹkan ọ̀ṣọ́ oṣù àyọká ọlọ́gẹ̀dẹ̀ báyìí náà ni ó bá so àní báyìí náà ni ó bá so ọmọ kò kì í ṣẹ̀ṣẹ̀ náà ká ló lọ́mọdé. àní kò kì í ṣẹ̀ṣẹ̀ ká ló lọ́mọdé. ẹgbẹ́ akẹ́yìn náà kábíyèsí ọba Kásímárò aláyọ̀dé olùgbogbo ti bá fò ọba Jámánì nìyẹn bá so ọba Kásímárò aláyọ̀dé olùgbogbo ti bá fò akíkábíyèsí kúlẹ̀ lábàgàmì àlàbí ẹ̀rín. báàsì àgàbà jẹ òkè àṣùrì aláṣẹ náà Súlámù tẹ. tí o ṣojú bẹ́ kú kalẹ̀ ìyá ọ̀túnba yẹn bí kú kalẹ̀ bàbá tí o ṣe é jí pé èèyàn dálà bí ó rẹ̀ lọ́la ọ̀gọ́ta kúnlẹ̀. múlòdù. Excel ní Pasuma
tó mọ́mí o wọ́n ò jẹ́ fíìmù ìṣeré. amúlùdùn lára mi. ìbásùwà àwọn tó wọ́n mi wọ́n ò jẹ́ bí ìṣeré. ẹ ṣe àti polówó ẹni báyìí sí ẹ on the 11th December àjíbọ̀yà o àti polówó ẹ̀rọ sábà ẹ̀ tipẹ́tipẹ́ káà tó lọ sí Amẹ́ríkà ní Paso láti sọ fún wa pé báwa sí lábàgà yìí ó máa wá ṣe fún premier àwòrán wọn fún mọ́fì Àfọlábí ọjọ́ tí wá pé sábà èyí adúpẹ́ fọlọ́run pé bá gbogbo wa láyé ó bá wọn láàyè o ẹ ṣe ọlọ́run ṣe ẹ̀bọ̀yà ọlọ́run àlọ́bí ọkùnrin ògiri ojú ló tẹ̀ rí yẹn. ògiri ojú ló tẹ̀ rí yẹn kò jẹ́ fèjà lọ kọ́ láì ṣàyírí láì já bọ́ọ̀bù tó ṣàjẹ́ ó sọ fún ṣẹ́wọ̀n kí wọ́n ojú ni ọ̀rẹ́ ní ìtọ́sán bá wà sí àgbà ìjọba náà rèé hòtẹ́lì director kò kúkú ṣe fíìmù mọ́ hòtẹ́lì director ní múkà lọ́wọ́ ìkúnlẹ̀ láàbàkàlà kí ó bá kọ́ ó yẹ ẹjọ́ ká gbé o ká tọ́ o ká jù wò ó jura wọn lọ bí kò jura wọn lọ. IBD àwọn èèyàn. hamburger ó yẹ ẹjọ́ ká gbé o ká jù o ká tọ́ o ó jura wọn lọ bí kò jura wọn lọ. onítọ́kí kò tí ẹ ní ọ̀rọ̀ ṣàtayọ̀ o ojú àwọn rẹ̀. àjà ọ̀rọ̀. onítọ́kí mi tayọ̀ ṣọ́gbà o. ojú àwọn ọ̀rọ̀. agbọ́mọbìnrin jáde wọlé ìyá ṣẹ́dá o. ojú àwọn ọ̀rọ̀. àwọn ìyàwó ọmọ mi kì í tọ́jú o. ojú àwọn ọ̀rọ̀. ojú àwọn lọ tàbí o. ojú àwọn ọ̀rọ̀. àwọn ìyàwó ọmọ mi là kàtà o. ojú àwọn ọ̀rọ̀. ẹ káàbọ̀ sí ilé agbára power sẹ́kù. ṣé láti sọ̀rọ̀. wọ́n ní mo lẹ́rù kúrò ní disciples tẹ́gbárí mi ayé máa ṣọ̀tẹ̀ kó wá pa ọwọ́ ni mo kárí sódà sókè kó ga pa ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. bọ́ọ̀sì. bọ́dá káàbọ̀ sí ilé agbára power sẹ́kù wọ́n ní mo lẹ́rù kúrò ní disciples tẹ́gbárí mi ayé máa ṣọ̀tẹ̀ kó wá pa wọ́n ní mo kárí sódà sókè kó ga pa ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. bọ́ọ̀sì. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ọ̀gá ńlá. ẹ pé wọ́n ti sọ pé ọ̀gá ńlá yẹn máa rẹ tán sọ́wọ́ ìpè bára mọ́. pẹ̀lú ọ̀yẹ́ wọlé ọba ọba tí ó òkè ẹ̀wọ̀n wò. wọ́n ti sọ ti pẹ́sẹ̀ ọ̀gá ńlá yẹn máa rẹ tán sọ́wọ́ ìpè bára mọ́. pẹ̀lú ọ̀yẹ́ wọlé ọba ọba tí ó òkè ẹ̀wọ̀n wò. ó sọ fún ní Pasuma ló sọ pé o àríyá ìsàn limited. ó ní ẹ̀ṣá yìí ó yẹ túraká. ó yá fẹ́ẹ́ sí ṣọwọ́ kéèsì ti ṣàpéwẹ́rí jagaba àwọn èèkù iṣẹ́ ṣeré wọ́n ṣe mọ́lá tó kọ́ òkú máa gbọ́ use love. ó jẹ́ use love ọmọ Paso àfi iṣẹ́ ṣeré. egungun tó bá pè ní o Paso bàdájọ́ fún kò burú o àwòrán o sọ̀rọ̀ bọ̀. káwùsù sàmọ́lì ìjọba lẹ́pẹ̀.
sábà ìdí mọ́ ìgbà sí ilẹ̀ yóò kún dáa tó kọ́ wuyì bàbá ọba arábà ń bí ẹlẹ́kejì tẹ́lẹ̀ o tẹ́lẹ̀ o sábà ìdí wọn sẹ́lẹ̀yìn o sábà ẹ̀ látijọ́ rí ìjọba dédé fújì ní sẹ́yìn ọwọ́ àwọn àna rẹ̀ bàbá ọba ṣífì máa kí wọ́n káṣú sámọ́nì yìí tó ń sọ ó ṣeéṣe wúwú ní bàbá. pa orí tí fújì yìí wọ́n pa orí tí fújì yìí wọ́n ṣífì máa ń dédé fújì yìí wọ́n o nípa sí orílẹ̀ ìgbòho. ẹgbọ́ ẹkírun lẹ́yìn ìdìbò o ẹkírun lẹ́yìn bàbá ẹdàgbọ́ ẹkírun lẹ́yìn ìdìbò ẹkírun lẹ́yìn bàbá o nípa sí orílẹ̀ ìdìbò. ilẹ̀ òbúkì làtà amẹ́ríkà àwọn tí New Jersey ibùkún o àbúrò dáhùn international yóò ṣọrun ó ṣe é lè bí ibùkì New Jersey o èèyàn ara bí òye rẹ̀ kúnlẹ̀kún. ẹ ṣe ẹ gbọ́ orúkọ tá a bá mú wọn ṣó máa ń jọ bí idán ṣó máa ń jọ bí màjíìkì ọlọ́run ló sàmì sí pé kó rí bẹ́ẹ̀ ẹ gbọ́ ṣe ti fi rọ India ni kí ni India mú báyìí mèrímèrí. mèrímèrí ẹ̀fẹ̀ filẹ̀ fàmìtàbà ṣáàlẹ̀ ara standard nation ni eléyìí tí ẹ mọ kankan ẹ̀fílẹ̀ o ara standard nation ni ẹ̀wà ṣeré jàre o ṣe àmìtàbà ṣáà òní bàjẹ́ fún ẹ o ṣe ṣé orí dàmẹ́ndra. Kàn rìkọ́dù ẹ̀ díẹ̀ lábàtì rìkọ́dù ẹ̀ díẹ̀ kan mú kó ẹ máa fi nínú fídíò ara standard attraction ni o ṣe mèrímèrí pàṣọ mèrímèrí pàṣọ àwọn mèrímèrí ni tẹ bá ti yà díẹ̀ mú kúrò ó máa lágídí gan ọ̀hún ẹ̀yin náà nígbà fún ni o. ó máa lágídí gan o ẹ tó rí jẹ́rí. ẹ̀gbọ́n ló fi jẹ́ pé ìjọ ìjọba ọ̀rọ̀ ìjọba ṣìfì máa ṣáàgá ṣùṣà mọ́nì ṣe fúyì bàbá ọba ọ̀rọ̀ ìjọba orin ìjọba ohun tíjọba bá ṣe ṣọ́nà tó bá dẹ̀tù mẹ́sàn wá tún ní kò mọ̀ ṣe ẹgbọ́n ṣe kò mọ̀ ṣe ẹ̀yin tẹ́ gbọ́ bá sọ ẹgbọ́n ẹ̀yin olólùfẹ́ bá sọ. Pàṣẹ 90% fi ń lọ ṣe lọ́wọ́ yìí pàṣẹ orí wọn pè. ọmọ balógun sáà ibi ìrìnlẹ̀ oṣù pàṣẹ 90% fi ń lọ ṣe lọ́wọ́ yìí
Pàṣẹ ni wọ́n. Ẹ bá sọ fún un pé nínú 100% jí bọ́lá. Pàṣẹ tí kò 90 9% tún ti gùn. Undefeated senior man rọ̀ pé Pàṣẹ Alájí Wasiu Àlàbí ọmọ ọlọ́jà àbíjọ́. Àwọn àtijọ́ kan mọ̀ ti pẹ́ tó ṣe ọlọ́run kò dúró. Ṣé ọgbọ́n lè tó kíkì náà bàbá mi? Kò ṣẹlẹ̀ rí ẹni dánwò àtẹ̀tẹ̀. Pàṣẹ pótópótó wọ̀n dúró báwọn lọ̀tẹ̀ bá wọ̀n. Tọ́gbà wọn mi tó wà, wọ́n ti pe Julius Berger, wọ́n ti ní kọ́ yìí kúrò. Tó bá ṣe pọ́ ní pọ́wà lórí panorama, wọ́n ti ní kọ́ jojú mi ṣùgbọ́n ọlọ́run lójú wọn lọ. Òun ló bẹ̀rẹ̀ ìborí. Àwọn kan ní máa wà ní òòrùn eke. Adesmi, Alukurani ní òòjẹ́, Kábà ní òògbà, Adijatu ní òòsùn òòrùn. Àwọn kan ní máa wà ní òòrùn eke. Pàṣẹ sẹ́ńpọ̀dé sókè, ṣàmọ́lẹ̀, fi kọ́bẹ̀, ṣàlàkàrà ni wọ́n. Àbọ̀dọ̀ ní ẹ̀dọ̀ ara, ìsàlọ́dọ̀ àbọ̀dọ̀ wù ní ọ̀tá. Ṣíṣíṣíṣí, yóò lọ president, ó wà. Ọ̀rẹ́ Bùkà ni wù, lọ́mọ, kò lè tán bẹ̀. Ọmọ yóò láìkọ owó bí ẹ ṣe ń fowó yẹn lòun kọ́ nílé yẹn mú wàá ṣeré ọmọ ní. Pàṣẹ sẹ́ńpọ̀dé só ṣàmọ́lẹ̀, fi kọ́bẹ̀, ṣàlàkàrà ni wọ́n. Wà bọ́lọ̀ níbẹ̀ tó bá yà ọ́. Kò sálágbára àtàkọ́ lọ́hùn mi ò ta ọ́. Pàṣẹ àwọn tẹ̀mí wo sábọ̀ ìnà sọ pé orí tí bá ń kọ́ kò dá lè ṣá. Táwọn kan bá ń jókòó ló rẹwọ̀n. Olórí tí wọ́n ń gbọ́ gbọ́dọ̀ ṣá. Ayọ̀nbọ̀dì ìmọ̀ṣẹ́. Bàbá ìjọba rẹ̀ wọ́n. Lọ́sọ̀lẹ̀ kò orí tí wọ́n ń gbọ́ gbọ́dọ̀ ṣá. Bàbá ìjọba rẹ̀ wọ́n. Olórí tí wọ́n ń gbọ́ gbọ́dọ̀ ṣá. Bàbá ìjọba rẹ̀ wọ́n. Olórí tí wọ́n ń gbọ́ gbọ́dọ̀ ṣá. Ọ̀rọ̀ bú Yusuf. Bàbá ìjọba rẹ̀ wọ́n. Olórí tí wọ́n ń gbọ́ gbọ́dọ̀ ṣá. Táwọn kan bá ń jókòó ló rẹwọ̀n. Ẹ ṣe gbogbo ẹ̀yin fọ́tún student pàṣẹ. Akíndéde yín ẹ̀yin ọmọ ní graduations. Ẹ̀yin tẹ́ graduate lónìí. Iṣẹ́ tẹ́ kọ́ yìí tó jẹ́ orí ìtàgé. Ẹ máa fi ṣe oore kúnlé lágbàgà mi Àlàbí Erin. Wọ́n mẹ̀yìn náà máa sí bọ́ ṣe mọ̀ ká yín. Wọ́n máa gbọ́ yín náà káàkiri gbogbo àgbáyé bọ́ ṣe mọ̀ ká yín. Iṣẹ́ tẹ́ kọ́ yìí lágbàgà máa ṣe ẹ̀ ní regret bẹ́ẹ̀ ṣe wá kọ́ tíátà. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe graduation. Gbogbo ẹ̀yin student bá a ṣe under fatus akẹ́yìn náà ìbá sí ọ̀la àbákan pé congratulations Alábí Pasuma ìwà wọ́n sí pé mi ò. ọmọ ìyàwó náà mi àgàtà wòsùn omi mo ni o máa tẹ̀ lẹ́nu wòsùn omi mo ni o máa tẹ̀ lẹ́nu àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti ń gbọ́nu ẹ fún wọn ní ìtanu kọ́tò sọnù kò sọnù ṣìfì máa pé bá kó ra wọn ní ìjánu. pé kò fi ṣe kágbẹ́jì ni. Sára yìí ṣé máa ṣe wú ní ọ̀hún. Bóyá torí gbọ́. Èmi àwọn ọlọ́wọ́ wú ní ọ̀sán pé kí ló dé ní Nàìjíríà. Wálé fóònù ojúlówó tó lè nu ọ̀rọ̀ àmọ́. Bọ́lúbàdàn báwo ní kàbà sọ́wọ́. Àwọn ẹ̀rí tó ń ṣe. Irun tí mo bá ṣe dé. Àgọ́jọ́ orí mi. Wọ́n ò tún mọ̀ ọ̀dọ̀ máa bá mi.
èrè ọ̀pẹ́ àṣedàrò lásán. ẹ̀sọ́ ìmákẹ́tà ó pẹ̀lú mọ́fì Àfọlábí wọ́n jọ wà náà ní Paso. àyẹ́kádùúrà ó pọ̀ jù lóko bí orò. ọlọ́gbọ̀n àbágàwọ̀ kí ẹkún lé pọ́lì pọ́ọ̀ olóyè pọ́lì ìkúlékúlé èmọ́ṣọ́ ṣéwù gbogbo Lagos Island ìjọba Èkó ọmọ àgbẹ̀dẹ ìtajú nínú ìyọ̀ ọ̀kadèrè wa pátápátá àjíbọ́dá náà àbákalẹ̀ pátákóló ẹ tẹ̀lé bí kalẹ̀ o ságéèkó. bẹ́ẹ̀ lọ́dọ̀ gbẹ̀dẹ ìtajú nínú àgègè lọ́gà ń gbé agbẹ̀dẹ ìtajú nínú àgègè lọ́gà ń gbé oṣooṣù ṣàlọ́ lọ́dọ̀ MC Wusili Èkó ṣàlọ́ làwà lọ́dọ̀ Mustapha mi ṣèkó. ẹlòmú lórí ìbòrí ó dàbò mi ṣẹlẹ̀ òṣìṣẹ́ lọ́rọ̀ wà lọ́dọ̀ bàbá mi. Oya Jídé legend oya ilé àkókò oṣù Jídé legend aṣọ mẹ́ lọ́dọ̀ Alábí má sọ ìjọba ìjọba bàbá ọba ọ̀gá ọba ọ̀gá ọba ìjọba bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba ọ̀gá tiwọn lèèyàn tiwa o ìjọba o ìjọba o ìjọba o bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba ọ̀gá ọba o ọ̀gá ọba o ọ̀gá ọba o. àti tó di àdé sọ̀rọ̀ ẹ̀yà ìyàwó ilé ẹ̀ wá kó ní ìbọn wọn sílẹ̀ bàgà yẹn lọ dáná ńlẹ̀ o bí n bọ̀ success mi àmọ̀ rí o ẹ lọ dáná ńlẹ̀ ìyàwó ilé ẹ̀ wá kó ní ọkọ yẹn ò ní jẹun ní kúnlẹ̀ láàárọ̀ bàgà lọ́kàn tá ẹ lọ dáná ńlẹ̀ ilẹ̀ success àmọ̀ rí àti tó yẹ ọ̀dì adésọ́yà ẹ lọ dáná ńlẹ̀ àyà ilé yẹn mi ọkọ yẹn retí yẹn làbáyé bá a sí ọlọ́gbẹ́kùnrin akẹ́bàjẹ́ Paso torí pé kò sẹ́rẹ̀ ń bẹ́ ó oríwé ìgbàgìrì. ayé ọjọ́ ta ẹ wò wọ́n. kò sẹ́rẹ̀ ń bẹ́ ó oríwé ìgbàsùnmọ́ ẹ̀sùn ẹ̀. tó ń gbẹ tí ó kọ́ ọmọ rẹ̀ o àtàlùjẹ́ playboy. playboy tó ń gbẹ tí ó kọ́ ọmọ rẹ̀ o àtàlùjẹ́ sẹ́yìn. báyọ̀ ẹ̀ wù yìí o ó jẹ́ o. báàsì ẹlòmú yẹ pààyẹ kò bá wọn ti wá o. òkè gẹ́gẹ́ ó bọ̀. ìwọ tó lo mele tó lu ṣẹ̀kẹ̀rẹ̀ kọ́lẹ̀. ẹlòmú yẹ pààyẹ kò lẹ́kọ̀ọ́ sí Paso. Roscoe Diamonds kékeré ṣéwù. ọlọ́gbẹ́kùnrin akẹ́bàjẹ́ Paso. ọmọ ya náà bí ìyàbá ẹ̀kọ́kùnrin ẹ̀kọ́ sọ ilé ṣàfàyè ṣe pẹ̀lú wọn ń tẹ̀ ọ́. ẹ bá fọyán mọ ẹ̀jẹ̀ kẹrù bẹ̀kọ́ láńpẹ́. akómọ̀nì gbàgbọ́dẹ̀kùn jẹ́rìí pé kò sọ bàbá Muiz. ṣùgbọ́n sí tó tún di gbòòrò ẹ̀yà. ẹ̀gbọ́n fọ́kẹ́ mú. tí o bá gbèrè ẹ̀ máa bá wí bọ́bọ̀ gbọ́dọ̀. lọ́sà yọ̀bà jẹ́ báwo la fẹ́ yí o. kàmọ́bẹ̀ eléèkú ló là ta èmi lélẹ̀ mi bàbá ọpẹ́. àdùjá dùdù táwọn èèyàn fẹ́. bóyá stainless. ọmọdé mi ìgbà lóríṣiríṣi. ìyẹn náà ẹ̀sán ọba ìsàn ẹ̀sán ní Paso. ẹ̀gbọ́n ìyẹn náà ọba ìsàn ẹ̀sán. àti sọlẹ̀ lẹ́jà. ọba ìsàn ẹ̀sán náà.
ìyẹn náà ní ẹ̀ẹ́sán ọmọ ẹ̀sẹ̀ ẹ̀ẹ́sán ní wáṣọ. ìyẹn náà ní ẹ̀ẹ́sán bá ṣe ẹgbẹ́ ìjọba fún sátì káwọn sọ fọlọ́ṣọ lọ́wọ́ aláṣẹ ẹlẹ́rùn bàbá ẹgúsẹ́ ọba níwájú ọba lẹ́yìn ọba tó tí ọba tó sì ọba tàní ojú bọ́lá ọba tó kí ọba ti sálẹ̀ atẹ́lẹ̀ òbí ẹ̀tọ́ ni àtàsámọ̀ òbí ẹ̀ta aṣọ èròjọ́ ìwọ́rin ọlọ́run ò ṣe bí Paso èèyàn kan náà pè wẹ́ẹ̀ ládùúgbò tiwa ní Ìkẹjà lọ́mọlé Paso. ẹ̀ṣọ́ fún ariwo jí bí ẹsẹ̀ lámìá ọ̀háàbò yàrá tí fún yàrá táì yàgò rúmíà kọ̀dírì yàgò yúmíà gàfàr yàrá súnmíà sámọ́nì yàrá mọ́níyà fatiu yàrá nùrù yàrá síhù ní bàbá orúkọ ọ̀nìwó omi àbí lójẹ́ ká ayé gbà mí máa ṣe o ayé sì má gbà mí ọlọ́ọ̀bá ẹ̀ka ọlọ́ọ̀bí lápá ọlọ́wọ́ mi. olùbọ́kẹ́ lọ́lí kẹ́bẹ̀ lọ́lí ìwẹ̀ orúkọ àwọn kẹ́lí mi mọ́ ọgbọ́n ní bàbá ọ̀dà yìí náà ń gbé ẹ̀yìn lẹ́ni wọ́n ní káwọn dédé àsìkò ilé àbájá òjì bọ́ ọ ibi àwọn arẹsẹ̀ ẹ̀rọ ìta gbé ṣiṣẹ́ lọ́wọ́ ní Times Square Àjàó Road ìyẹn ní Ìkẹjà arẹsẹ̀ ẹ̀rọ ọ̀gọ́ta fún Àfọlábí Mọ̀fẹ́ tó ṣe fún premier ọ̀rọ̀ rẹ̀. ọmọ ẹ̀ àwọn náà mi là ọ̀gọ́ta kúnlẹ̀. Àjùmọ̀lá máa sọ wá eré ní àbílẹ̀ yín lọ́wọ́ ibi àwọn yìí tàgbẹ́sọ̀ free pm ní àtàkùn láwòráwọ̀ ó máa tó jáde ní 11th of December máa ṣe ìyá 2016 ọjọ́ Sunday ló bọ́ sí orígun ẹ̀rìn tó bí áńgẹ́lì mímọ́ ọ̀gbọ́n ọ̀run bàbá ẹ̀rọ sọ kalẹ̀ ẹ̀kan tó parí orin àmì ọba tó ní ọba tààrà ọba tó lába gbogbo ọjọ́ ọba gbogbo gbà ọba tó dún ọba tó ṣù ọba tẹsán ọba tọjọ ọba tó gbọ́ ọba tó ṣèkó ẹyọrí ibi kò ṣẹyìn sátì ẹdánù pọ omi àbálẹdà gbogbo ẹranko inú pọ kò ṣẹyìn olúwa bá o ọba tó wọ iye ọba tó ẹsán ọba tó lé ọba tálẹ ọba tó rú ọba tó dájú ẹkú ọkọ fáwọn ọgọ kárùn náà ní bàbá kábíyèsí àìdùn ọba jù. Abilé yìí lọ́wọ́ sáàtì ẹgbẹ́ ojú náà ọ̀gẹ́jọ́ ìdíje òun bá wá èyí tí ẹ ti nígbàgbọ́ òun gbòdìjú náà gbòdìjú ṣe ẹ̀dẹ́kun ẹjẹ́ dùn àmì òtúbọ̀ pẹ̀lẹ́ ìkọ̀tà ti bí ṣe nígbàgbọ́ lọ́pàṣọ ẹ̀dẹ́kun ẹ̀wọ̀n láwọ̀ ẹ̀rọ ẹ̀kọ́ ṣoṣo ẹ̀wọ̀n láwọ̀ ti ṣe ẹ̀yìn kan ṣoṣo àná bí mọ́mọ́ sáfẹ́ lọ́wọ́ lórí sára akẹ́yìndẹ́gbẹ̀ ẹ̀kọ́ bàbá ṣe ìdámá tí wọ́n ìbárúkà ọmọ tàbí náà tù yé lóore ọmọ abúdúláyé yé lóore ọ̀rẹ́ tàbí Bakri sọ̀rọ̀ dúkìá ìrìn kan ṣoṣo ọmọ dàdí jágún fún àtòtórí tó kẹ́ ọmọ yàrá náà bí ìran ẹ̀ ò bá tó ọlọ́gbẹ́kùnrin akẹ́bàjẹ́ bá tó. oṣù mọ́ọ̀fì Afọlábí olórí mọ́tọ́rí
ọ̀ṣọ́ àbíkẹ́ alájà àbíkẹ́ ni wọ́n mọ̀ gbogbo kòtónú ìyẹgbẹ́ PFC yóò mọ̀ ṣe olórí ògbogbo PFC yóò mọ̀ ṣe Dáúsù Sámọ́nì gbogbo PFC ìyẹgbẹ́ PFC yóò mọ̀ ṣe ẹkí ṣífì máa mú wa Adéọlá pírẹsidẹ́ntì yóò lórí ogo ilé ṣífì máa tí gbogbo ẹgbẹ́ kírun lẹ́yìn ẹ̀ bá ṣe ò bá ọkọ Adéọlá pírẹsidẹ́ntì yóò ṣe. ọmọ ṣe àbíkẹ́kù tọ́nu àbíkẹ́kù tọ́nu àbíkẹ́kù alágbára mẹ́jọ lè ṣe Saidi Araba àbíkẹ́kù tọ́nu alágbára mẹ́jọ lè ṣe Araba tó ń jẹ́ Saidi àbíkẹ́kù tọ́nu bá ń tọ́jú Alfa ẹ bá ń tọ́jú atm Ráúfù ọmọ ẹ̀sẹ̀ ọmọ ọ̀rọ̀ àmì kẹ́kù tọ́nu. Àbíkẹ́ mọ̀ ìyẹ́gbẹ́ PFC. Àbíkẹ́ ní wọ́n pè ìyẹ́gbẹ́ wo. Ọjọ́ ọlọ́dún sábà ìpàṣẹ òṣèlú àgàtà. ọlá olúmọ mi ìmọ̀ṣẹ́ oṣù mi ká ẹ̀mí lóko oṣù mi ká ẹ̀mí kíá oṣù mi ká ẹ̀mí ṣáwọ́ oṣù àbíkẹ́ gbogbo kọ́tọ́nú ẹ̀tọ́jú ṣùfì máa tí kò gbẹgbẹ́ kírun lẹ́yìn ẹ̀dí ọlá olórí oko wa náà rọ̀ ní oṣù ìyẹ̀pẹ̀ PFC ọ̀mọ̀ṣẹ́ oṣomíkà lóyìnbó ilé òyìnbó ilé tó oṣomíkà oṣomíkà lóyìnbó ilé òyìnbó ilé tó hamburger kú kálẹ̀ ìrànà PFC ọ̀mọ̀ṣẹ́ lóyìnbó ilé tó normal processing akẹ́yìn náà kú lẹ́sẹ̀ ọmọ eré epo èyàn rí líwọ́nù kúlà èyàn bẹ́ẹ̀ sẹ́lẹ̀ tọ́jú lùkù ọ̀jẹ̀ náà òyìnbó eré epo ilẹ̀ adéṣùn ìmí lẹ́kù káyọ̀ ẹ̀mọ́ṣẹ́ ńlá. ẹsẹ̀ là èèyàn ńlá kò ṣe kọ́ńtì. ṣùgbọ́n rájú ní ìwé ẹ̀mọ́ṣẹ́ èyàn làbí mi ìwé náà ọ̀ṣọ́ ọkọ̀ fún mi náà rẹ̀. ọjọ́ tí mo wájú ọkọ̀ fún mi bá bàtàlíà èyàn ti kún lẹ́yà ìbáka òfóṣe fún mi èyàn làbí ọ̀rẹ́ náà òfóṣe mi kẹ́ àwọn òfòwò ṣeré èyàn fowó ṣeré ski láti ìyóṣo. ẹsẹ̀ bàbá nìyá kò ṣe kọ́ńtì. ó yẹ Sùpọ̀rájù lèlè. ó sọ pé Sùpọ̀rájù lèlè. Sùpọ̀rájù lèlè ilé bàbá àlíà ọkọ̀ bùnmi dálẹ̀ yẹn ó jẹ́ bàbá àlíà o fowó ṣeré sí láṣù àwọn bàbá nìkan ẹ̀ Sùpọ̀rájù òṣè Sùpọ̀rájù òṣè gan ọkọ̀ bùnmi bàbá àlíà oṣù màmá nìyẹn bùnmi màmá nìyẹn oṣù bùnmi ọmọ ṣe Sùpọ̀rájù lèlè Sùpọ̀rájù òṣè èmi mo mọ́jọ́ bàbá jó. ọ̀rẹ́ búkà ní Sùpọ̀rájù lèlè àwọn bàbá àlíyà. èmi mo mọ́jọ́ bàbá jó gbogbo ìbọn èkó ọwọ́ ẹ̀ ló wà ó jẹ́ kó ó ṣe wọ́sìkì láṣù ẹ̀rọ Sùpọ̀rájù náà rò ó sí àmọ́ tán ó ṣe mí ká ẹ̀ àwọn tàlàfin lábẹ́ka lẹ́jù lákì ìmọ̀ṣọ́ èèyàn fáàtì ní àwọn làbẹ́ka èèyàn lábí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀yà káàtà èèyàn kò ní akẹ́kọ̀ọ́ àjẹfà so èèyàn tàlàfin ọ̀rọ̀ èèyàn kò ní akẹ́kọ̀ọ́ àjẹfà so ilé bàbá jùmọ̀ káyọ̀ ọkọ̀
ọkọ mi bá tún lè mọ̀ ṣe eyín takí mú ọmọ ṣe eyín báyìí sí ẹ̀mẹ́ka ìwé tọ́jú fátìrì ọmọ ẹ̀jẹ̀ fátìrì ìyọkọ̀ wá bí ká eyín báyìí sí ẹ̀mẹ́ka ìyó ṣe àwọn táàdì lókù yóò mọ̀ ṣe owó ìyàwó. èèyàn tó já sọ ni wípé ìyàwó máa ṣe ó ṣe àkànní akíwé ó tó dẹ̀sí kó òmòkè ètò nọ́mbà 2 ìyàwó pẹ̀lú kú ẹnjíníà mi àwọn pàṣẹ àwọn alábúwẹ̀ ẹ̀sẹ̀ akíwé akókó òtẹ̀lì adáwọ̀ tó ọkọ̀ bá sí ìrìnàjò ilẹ̀ akíwé ilẹ̀ mọ́ bíta àwọn tomatis òyìnbó mọ̀ òyìnbó mọ̀ ẹtọ́jú ọ̀yà ọ̀yà sáṣọ yìí ó ṣoṣo yí ọ̀yà wọ́n ti lọ òòlù àrùn ọ̀yà jáde ní ìhòòlù ó ṣe wọn yàrá àwọn tí bá wá sí ó ṣe wọn àkókò ó ṣe wọn akọni lẹ́ẹ̀kan peter àwọn tí martins ó ṣe martins ó kárí martins àwọn tí onífàṣọ ó ṣe wọn ẹja sọ wá sí ó ṣe wọn ẹja sọ olórí oko pátá olórí oko gbogbo ẹja sọ fámìlì ó ṣe pọ́n peter àkókò pọ́n peter ó dé àkókò pọ́n peter àwọn tó yí là ó ṣe ẹja sọ nìyẹn àwọn tó yí là àmọ́ṣe ó jẹ́ martins òyìnbó pọ̀ àwọn bá sílẹ̀ bága yóò ṣe máa ti ìṣòro wọn kọ́ńfìtà ó sọ fún ẹ̀yin ìjọba àṣẹ ó yẹ jẹ́ ká nínú ẹ̀mí orin ó yẹ jẹ́ sọ ó yẹ jẹ́ ká tètè báàsì òyìnlá dáńtà àlùjọ látòrí recognition tó fi dórí grand kọlọ́n tó sàkárà bọ̀ tó ó yá jórí gbọ́ ó ṣe ẹja sọ. ó yá máfíà ẹni bí ìfúnlẹ̀ òkè ìgbà sójà. síbù gírígírí kọ ayẹkẹ àdúrà ó ti ṣe bẹ́ẹ̀. ó ṣe máfíà ẹ tọ́jú sílẹ̀ ìmọ̀nà yóò boro ó jẹ́ kọ́lé ẹgbọ́ kọ́lé wọ́n bì alóòótọ́ òyìnbó yìí ní nílé kí ló ṣẹlẹ̀ gan àwọn tọ́ba àwọn àjòjì èèyàn kúlẹ̀ làbágà mi àwọn ti kòbógò èèyàn kòbógò jáde wógò ìyàwó bá ṣe ó kárí martins lọ́bí oṣù òjò tí àwọn ọba náà rè wá o òjò tí àwọn ọba náà rè gbogbo Badagry tí àwọn ọba náà rè oṣù number 1 gbogbo Badagry number 1 èèyàn tọ́ka ìbúrò dọ́dọ̀ ìtọ́jú gbogbo èèyàn kúlẹ̀ ṣèṣe tí àwọn ọba àwọn àjòjì èèyàn dúdú tàbí kì í lóṣù ẹgbẹ́jú lè tọ̀ smọ́tọ̀ ó jẹ́ ìsìnkú gbogbo àwọn yóò sùn lè mọ́nà sí wọn bí yóò sùn lè mọ́nà jẹ́ ìrìn àwọn aláṣọ slam tọ̀ ọ̀rọ̀ ṣe ológo sùlẹ̀ mọ́nà ọ̀rọ̀ sí wọn bí ẹ̀pẹ̀ sùlẹ̀ mọ́nà àwọn. àsìdẹ̀mọ́rí ìyàmọ̀ ọmọṣẹ́ ilẹ̀mọ́rí ìyàmọ̀ ọmọṣẹ́ àsìdẹ̀. ọtí bẹ̀rẹ̀ tí jẹ́ wá àsìwà òtí ló tẹ́sí ojú olúgbò ọjọ́ náà. ilẹ̀mọ́rí ìyàmọ̀ àsìdẹ̀ ojú àsìdẹ̀mọ́rí ìyàmọ̀ gbogbo ṣọmọlú ìmọ̀ṣẹ́ máa rí àmà ọ̀ àṣì ìdájọ́ ṣọ́bọ́lù máa rí káyà sí ìdọ̀ ilé máa rí àmọ̀ ya síbẹ̀ ẹ̀mọ́ṣọ́ àwọn kìí bọ́lá Pasuma tipẹ́tipẹ́ máa rí àmọ̀ ya síbẹ̀
ilẹ̀ mọ̀ rí àwọn èèyàn á sí ìdájọ́. oṣù ọjọ́ náà yẹ ọmọ òṣèré bírú. alẹ́ ọmọọṣẹ́ ọjọ́ náà yẹ ọmọ òbáyọjà o. bẹ́ẹ̀ sẹ́là yẹ ọmọ òkìṣọ́ tẹ́ o. ultimate wá sí yẹ ọmọ òbáyọjà o. tọ́nà rí wọnú kúlà yẹ ọmọ òráyè ṣe. ayé tí kò ayé toilet gas bàbá náà ikọ̀ ìyẹ̀ṣọ́. èèyàn atm èèyàn tó tm náà rí mọ̀ ṣe. ilẹ̀ máa rí ìyẹn mọ̀ ṣe ló dúró àwọn tó kọ́ lọ́wọ́. èèyàn kúnlẹ̀ láàbàgà wà lọ́jọ́ ṣe ojú wọn jẹ́nà àwọn ti fẹ́ sẹ́là àwọn ti jọmọ iléepo rílí wọn ní kúlà wà lọ́jọ́ pàákà àwọn tó ilá gas àwọn tó tm àwọn ti kó òmò ṣe. èèyàn ti kó o ṣe. kíkó wa lè rí iye ṣe. àwọn olúwa níṣọlá láti bù iye mọ̀ ṣe. àlàbù ẹ̀ẹ́sẹ̀ o ọjẹ́ ẹ̀ náà. òṣèré ìlú wa nù kúlà. ìjọba ilé epo òṣèré ìlú wa nù kúlà o. ìdájọ́ ọba kò. ọmọ bá ọ̀ra àwọn bẹ́sẹ̀là àwọn tí oil and gas àwọn toil and gas èèyàn atm àwọn tí kò àlérí ojú atm àwọn tí kò àlérí ìmọ̀ṣẹ́ ilẹ̀ tí ẹ̀mọ̀ṣẹ́ rán ìjọba ní ìrìn ìmọ̀ṣẹ́ ọ̀jẹ̀nà màdúró màrọ́sà pàṣẹ fún wọn pé dúdú lè léwọ̀n ọjọ́ gbọ́dọ̀ dúró. ojúlùkù mọ̀ jẹ́ làwọn ọmọ ìgbọ́dọ̀ bínú. elépo gbogbo kẹjà nọ́mbà 1 elépo gbogbo kẹjà ó kàwé olùkú márùn-ún ògbó ọ̀sùn. ilẹ̀ òkú làwọn ìjọba elépo lẹ́kú làwọn àwọn etí ẹ̀ ìjọba onírin àwọn alábí ìwé náà àwọn tí kọ́ lórí o àwọn tó yá gáàsì àwọn tí bẹ́ sẹ́là àwọn alábí ìwé náà ọlọ́pàá olórí ìyàn ògbọ́ ọ̀sùn o àwọn kan wáyé jíjẹ́ o àwọn tẹ̀síkẹ́ láwà lèrè àwọn tẹ̀síkẹ́ láwà lè wọ̀n jẹ́ ìsíákà ìsíákàlà àwọn lè wọ̀ jẹ́ ọdún bọ́sùkẹ́ òṣèlú kọ́ ọjọ́ wà àwọn ìjọba ilépo ìlíwájú òkúla marin àwọn tọ̀kọlọmọ ṣúná ikọ̀ lórí ẹ̀wọ̀n ìjọba ọdún wọlé ilé alẹ́ rí ìlú ṣe ikọ̀ òkè àwọn tó ilé ọgá àṣewọ̀ ṣe ikọ̀ rẹ̀. ilé ikọ̀ rẹ̀ ó ṣe wọn lórí. ilé lórí ìwé àwọn tó tiẹ̀ atm ìjọba onírin àwọn oil and gas ìsì àgbà yóò ṣẹ́gà o. àwọn tí bẹ́ẹ̀ sẹ́la àwọn tí ìjọba ilépo òjò ìlúwọ́nù okòó làwọn wa àwọn tí kó àlè rí mọ́ àwọn olúwa níṣọ́lá láti mọ àlàbí oṣù. olúwọ́nù kúlà ìjọba ọlọ́pàá mọ̀ṣẹ́ ikú àlóòrì àwọn tó ti ẹ̀mọ́ ìjọba onírìn ẹ̀mọ̀ṣẹ́ èèyàn bẹ́ẹ̀ sẹ́lẹ̀ àwọn tí kúlẹ̀ lábàgàn ní àlàbí oṣù wọn ìlàngas. lukú ọjọ́ náà ó sọ ìṣẹ́jú ìṣẹ̀lẹ̀ ọ̀fà so. àsábàrí àbẹ̀bẹ̀ lọ́gbà wọn lè mọ̀. ikọ̀ àlórí mọ̀ ṣe o. ikọ̀ àlórí mọ̀ ṣe. àsábàrí ẹlú pẹpẹ.
ikú àlórí ọmọ ṣe ojú ilé wọn ní ikú lọmọ ṣe oṣù olùkú mọnú ọjẹ náà àwọn fẹsẹ̀ làṣọ ọkọ lè di ọjà àmọṣọ ọmọ bàbá ọyọ o eríjogún ọlọ́fàmílì ìyọmọṣọ àyìnbó márùn-ún ìyọmọṣọ oyè tẹlifí kalẹ̀ o sákéèké. ẹ tẹ̀lé mi kalẹ̀ o. pẹ́ lọ́dọ̀gbẹ́dẹ́ tájú ní àgbègbè rọ̀gá. àti kọ̀yìn tipẹ́ a máa ṣe mí a máa ṣe mí. a máa ṣe mí. agbẹ́dẹ́ tájú ní àgbègbè rọ̀gá ń gbé oṣù òrìṣà ló rẹ̀. mo ní ìṣàlọ́rọ̀ wà lọ́dọ̀ bàbá bílíọ̀nù nù tó àìlè. ó yà tó rí pé lọ́mọ́lé lọ́dọ̀ bàṣọ oṣù márùn-ún. àyìnà márùn-ún lọ́dọ̀ alábí bàṣọ ìjọba. gbọ́ dáre santana lẹ́nu tó ń wí bẹ́ẹ̀ sọ pé tó bá ti dé owó ti dé nìyẹn o alákọ̀ọ́lá planta o ọmọ àbáná ọ̀rọ̀ láti mí ní àjànàkú èyí ọ̀sán iná bẹ́ẹ̀ làkàjọ láyé òkè lọ́lá ọlọ́run. ó dáre Santiago dáre o ẹ̀jọ̀ kúlẹ̀ bí poli ìyẹn mọ̀ ṣe kúlẹ̀ poli ó ń bá lára ṣe ó ń bá jèrè ṣe kò sẹ́ni tí o bá ṣe kúlẹ̀ lára àbága làwọn ayé ṣe fẹ́ràn làwọn ayé ṣe fẹ́ràn kúlẹ̀ poli. èèyàn ta iná máa ń rí ìyẹn ṣe. ó mọ̀ dáhùn sọ́tọ́nà ó mọ̀ kúlẹ̀ poli ìyẹn ọmọ ò ṣe é bínú. ó yẹ dáhùn sọ́tọ́nà ìyẹn ọmọ ò bá ẹ̀ jà ó. kúnlẹ̀ àṣírí ìyá ọmọ òkì ṣọ́tẹ́ o. ọjọ́ dáhùn sátánà ìyá ọmọ òráyè ṣe o. ògbó ògbó tó ń pè mí o. èmi ní ilé. ògbó ògbó tó ń pè mí dáwọ́. ọmọ òṣèlú tẹ̀ ẹ́ lóṣù èèyàn ti kúnlẹ̀ àṣírí dáredáre o Santiago ọmọ ṣe onílé dúró alájẹ Santiago tẹ èèyàn kúnlẹ̀ àṣírí àwọn ìlànà ìbáraka ojú kúnlẹ̀ mímú ní mímọ́ rẹ. àwọn tèmi wọ́n sábà ìnà sọ pé ó kúnlẹ̀ orin tí bá ń kọ́ kò dé lè ṣá táwọn kan máa ń jọ kúnlẹ̀ wọn. olórí tí bá ń kọ́ kò dé lè ṣá ojú Santiago ọmọkọ ojú dáre Santana Santiago dáre mọ ọmọ ṣe àwọn tọ́lá bí ó ṣe dáre ilé Santana sani wọ́gbọ̀ mọ̀ ṣe àbọ̀ ọ̀gá máa wọlé máa àbọ̀ ọ̀gá máa wọlé máa àwọn àlọ́ bí ó ṣe kàtà. ojú Santiago ọmọ kọ́kúrẹ́ wọ́n wá ń jókòó lé wọn olórí tí wọ́n ń kọ́ bọ̀dọ̀ lè ṣá bí wọ́n wá ń jókòó lé wọn. ó yẹ jájó lélẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ilé ọmọ ta lélẹ́ ilé ìwọ̀jọ́. lọ ilé àti dáre àwọn oníjó nìyẹn eléyìí kò ti. ojú gúnlẹ̀ pọ́lì pọ́nà gúnlẹ̀ sẹ́ńpọ̀gbọ́ sókè. fi tó bẹ̀ òsànmùsà lágbára lẹ́yìn wà bọ́lá níbẹ̀ tó bá yá.
sálágbára àtàpọ̀ lọ́rùn mi ò ká o. àwọn ọmọ àgbẹ̀dẹ tajú ní ìlú mọ̀ọ́mọ́ṣọ́.